ṣé lóòótọ́ ni ìjìyà wà fún ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún láì ṣètọ́jú rẹ̀ ní ìpínlẹ̀ Èkó? Ohun tí a mọ̀ rèé. Ìròyìn kan tó ti ń tàn kálẹ̀ káàkiri orí ayélujára báyìí ó mọ̀ ló máa sọ wípé ìpínlẹ̀ Èkó ó ti ṣe àgbékalẹ̀ òfin kan èyí tí ó máa fi ìyà jẹ ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún láì ṣe ìtọ́jú rẹ̀. Ìròyìn náà ó máa sọ wípé òfin yìí ó máa rí irú ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, òfin náà ó ti mú ní dandan fún ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún báyìí ní ìpínlẹ̀ Èkó láti ṣe ìtọ́jú irú obìnrin bẹ́ẹ̀. Ìròyìn náà ó ní ẹni tó bá fún obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ lóyún tí irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá sì kọ̀ láti tọ́jú ẹni tó fún lóyún, ó mà ti di dandan lábẹ́ òfin ní ìpínlẹ̀ Èkó láti pèsè oúnjẹ, ilégbèé tó fi mọ́ sísan owó lílọ sí ilé ìwòsàn tí obìnrin náà títí yóò fi bímọ. Ìròyìn ọ̀hún ó fìdí rẹ̀ múlẹ̀ pé abala 277 òfin ọ̀daràn ìpínlẹ̀ Èkó ó mà sọ wípé ẹnikẹ́ni tó bá kọ̀ láti tọ́jú obìnrin tó bá fún lóyún ó ti hùwà ọ̀daràn. Ìjìyà fún irú ẹni bẹ́ẹ̀ òun sì ni wípé yóò máa san fáìnì ẹgbẹ̀rún márùndínláàádọ́ta náírà, yóò sì tún sanwó ìtọ́jú olóyún náà ní ilé ìwòsàn. Ìròyìn ọ̀hún ó mà tún sọ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ó mà ṣe àgbékalẹ̀ òfin yìí látàrí bí ọ̀pọ̀ ọkùnrin bọ́n ṣe fáwọn obìnrin lóyún láì ṣe ìtọ́jú wọn. Ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ obìnrin òun ló ti bẹnu àtẹ́lu irú ìwà yìí tí ọ̀pọ̀ ọ̀dọ́kùnrin tí wọ́n máa ń hù sáwọn obìnrin. Ẹnikẹ́ni tó bá rú òfin yìí yóò máa sanwó ìtọ́jú obìnrin náà tó bá tún bímọ tán àti ọmọ tó bá bí pẹ̀lú. Ilé ẹjọ́ ó mà lágbára láti mú ní dandan fún ẹnikẹ́ni tó bá rú òfin láti ṣe ìtọ́jú obìnrin tó bá fún lóyún títí tí yóò fi bí ọmọ inú rẹ̀. Ilé ẹjọ́ tún lè kéde ìjìyà míì fún irú ẹni bẹ́ẹ̀ tó bá kọ̀ láti pa àṣẹ ilé ẹjọ́ mọ́. Ó tún wà nínú ìròyìn náà wípé ẹnikẹ́ni tó bá fẹ́ sọ nǹkan kan fún ìjọba lórí ọ̀rọ̀ yìí ó lè kàn sí wọn lórí ìtàkùn Gmail wọn. Bákan náà ó ní wọ́n mà tún sọ wípé àwọn èèyàn lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi sórí ayélujára. Kódà ìròyìn náà ó mà tún sọ wípé ìpínlẹ̀ Èkó nìkan ó ní òfin yìí ó mà ló mọ̀ wà lọ́wọ́ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ó mà ti sọ wípé ìròyìn òfegè ó ní ìròyìn náà tó sọ wípé ìjọba ti ṣe àgbékalẹ̀ òfin tí yóò máa fi ìyà jẹ ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún láì ṣe ìtọ́jú rẹ̀. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìdájọ́ ó mà ló máa fi ọ̀rọ̀ náà sórí ìkànnì agbọ́rọ̀káyé wọn pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn ọ̀hún. Àwọn èèyàn ti pe àkíyèsí wa sí ìròyìn kan tó ń tàn kálẹ̀ lórí ayélujára wípé ìjọba ìpínlẹ̀ Èkó ó ti ṣòfin kan tí yóò máa dá sẹ̀ríà fún ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún tí kìí ṣe ìyàwó rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ ẹ̀ka ètò ìdájọ́ ó ń fi àsìkò yìí sọ wípé àwọn ò mọ nǹkan kan nípa ìròyìn náà. Nítorí náà a fẹ́ kí ẹ mọ̀ pé ayédèrú ìròyìn tó lè ṣe aráàlú lọ́nà ó ní ìròyìn náà tí wọ́n ń gbé káàkiri orí ayélujára pé ìjọba ìpínlẹ̀ Èkó ó ní ẹnikẹ́ni tó bá fúnyàn lóyún láì ṣe ìtọ́jú rẹ̀ ó máa jìyà lábẹ́ òfin. Ìjọba ìpínlẹ̀ Èkó ní kí ẹnikẹ́ni kó má sì tẹ́tí sí ìròyìn náà torí pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yáyorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.